IBEJI, ọmọ àdúgbò. 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 Wálé, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. Má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. 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 Wálé, má ṣe fojú di wọ́n o. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Báwo ni sọ́jẹ́rì? Ìlú òyìnbó wo ló ń kó ẹ lọ? Wọ́n máa ṣòwò. Owó. Thanks for the compliment. Thank you very much. Yes, Big Mami, do you want to say something? Wọ́n fẹ́ tẹ̀lé ìgbà lọ sí ilé ẹ̀kọ́ àgbà tó máa wọ̀ lọ wà ní. Ẹ mọ̀ lọ àfẹlẹ́ ní ádìó, kí ló tún kù mẹ́? Nínú business, nínú òwò tá à ń ṣe. Jojo. It is UK English. Owó tí ẹ kí èmi náà fi bọ ẹbí mi. Òun náà kọ́lé mi náà kó wá síbi gbogbo alálòjọ́. Dúró jẹ́ mi kò bá mi sọ. Tí customer máa fún yín lówó, ẹ káàárọ̀, good afternoon, ẹ káàsán, good morning, ẹ káàárọ̀, then good evening, ẹ kúrọ̀lẹ́. So nǹkan tó ń tún àti sọ fún yín nìyẹn. Ní pé tí customer bá wá ṣe tán tó ti fún yín lówó tán, ẹ wá ní pé thanks for banking with us. And the meaning of thank you for banking with us ni pé ẹ ṣé. Ẹjọ́. Mo rí pé ẹ dáwọ́kọ̀ kọ̀ọ̀kan ẹ ní pé nice, mo gbọ́ tẹ̀sí dáwọ́kọ̀ nice. Ẹjọ́ ṣé nice tí ó máa kọrin ni? Torí èmi mọ̀ dáadáa, ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi. Mr. Jai, can you please sit down? Thanks banking with us. Ẹ ṣé. Yes, ma'am. Ẹ má bínú mà ọ́, èmi fẹ́ máa ta gold tó ṣe lè kọ́ mi bó ṣe ń ra gold bó ṣe ń tẹ̀. Oh my God! Ó yẹ ṣe weekend fún wa náà. Má ṣe fojú di wọ́n. Thank you. Má ṣe fojú di wọ́n. Yeah, it's 20K. Má ṣe fojú di wọ́n. I don't know what's up. Kò sẹ́ni Má ṣe fojú di wọ́n. Yes, sir. Okay. That's gold. God bless you. I'm you only there. Check you for the rap for la njo leta. O surprise. Ẹ wo Ọlọ́run ni, Ọlọ́run ni orí ilé jàre. Àti ke mi wo ni father ten ku lẹ́mẹ̀wá lẹ́mẹ̀fà kí ló ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ mi. Ṣé yẹn gbogbo náírà gbé láyé ni? Kò lè ṣe dúró wò. Nǹkan tó ṣẹlẹ̀ ní sí. Ojú gbọ́rọ̀ gbọmọ lọ́wọ́ kúrò. Ṣé rí ọ̀la yìí? Ajẹ́bí gan ni. Nǹkan tó lè fi tí mo lọ yìí. Ẹ̀yọ̀nú sì náà ń pè é. Bẹ́ẹ̀ ni tí bá dé ibi tí mo lè wà yìí. Má ṣe fojú di wọ́n o. Ó yẹ fún oṣù kẹ́mi ló ṣe máa fọlá ṣe kẹ́mi. Ọmọ àdúgbò. IBEJI, ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o. IBEJI, ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàájì ẹ̀. IBEJI, ọmọ àdúgbò. Kojú àtọ̀hún sùúrù ọgbọọgba ni. Ọ̀rẹ́ mi tó ń pè mí ó ti ó pè mí visa ẹ̀bùn mọ́dé láti kò tí ì ṣe tán. Mo dẹ̀ ní láti look good. You can't greet. How are you? Ẹ ra mà, àwọn náà fẹ́ dé ṣọ́ọ̀bù. Ó dáa jẹ́ àwọn máa. Ó dá wọn mà.
ṣe ọmọ sí Ọlọ́run ló ṣe. Ṣé ní pẹ́tọ́ ìtẹ̀rà fún ẹ mú ti enjoy ẹ̀ jù God bless you. Àpò yóò ní pẹ́. Àti kẹ́mi, ṣé gbogbo nǹkan tẹ̀sí rà fún wa láàrin ọjọ́ mẹ́ta? Ó ń surprise mi. Ẹ wo Ọlọ́run ni, Ọlọ́run ní orí ilé ìjàre. Àti kẹ́mi èwo ni pádà tẹ̀ ń kú lẹ́mẹ̀wàá lẹ́mẹ̀fà kí ló ṣẹlẹ̀? Èèyàn ọmọ méjì. Ṣé èèyàn gbọ́gbọ́n náírà gbé láyé ni? Kò dẹ̀ ṣe dúró wò ó. Nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí, ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ kúrọ̀. Ṣé rí powder yìí? Àjẹbí ìdán ni. Nǹkan tó mú mi ibi tí mò ń lọ yẹn, ẹ̀yọ̀nú sì náà ń pè é. Ẹ̀yọ̀nú. Bẹ́ẹ̀ ni, tí bá débi tí mò ń lọ yẹn báyìí, wọ́n máa gbé mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, wọ́n máa kẹ́gbẹ́ ọmọ tó. Ó yẹ fowó ṣì kẹ́mi ló ṣe máa fọlá ṣì kẹ́mi. Bẹ́ẹ̀ ni ó ṣe wà yìí. Atákẹ́rẹ́ yọ̀ọ̀dún. Ẹ̀jọ̀ ṣé wọn orúkọ báyìí ṣe ṣé wọn kò ní ilé ìgbà fún wọn ṣiṣẹ́? India ló ti wá. Kò sí nǹkan tó jì. Ní ayé tàwa yìí, tó bá ti bíbí, ó máa lù kàn yín lára. Ṣé ti gbọ́? Pẹ̀lú ẹ ṣe pàrọ̀ máa ṣe. Ẹ wọ́n díẹ̀ tètè lọ díẹ̀ tètè lọ. Wọ́n ní pẹ́ díẹ̀ tètè díẹ̀. Ìyá ti kẹ́bi bá ti kẹ́bi ṣe wà. Ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Wálé, má ṣe fojú di wọ́n o, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o, ìbejì ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàjìyẹ, ìbejì ọmọ àdúgbò. Ẹ̀ṣọ́ ọmọ yìí ló bá èèyàn dúró sí ìgbà láti nǹkan sí mi. Wọ́n ń dá mi dúró sí bí ni. Ọ̀bọ̀ ẹ̀dúró náà, ẹ̀yin méjì ẹjọ́ àjọra yín pàrọ̀ àìdúró ìṣẹ̀lẹ̀. This is Taiwo, this is Kẹ́mi. Ìjọba tó máa rí tó máa rọ pé ẹ̀tẹ̀ ń ṣe bèjì. Ẹ wo ojú wa, ẹ tẹjú mọ́ mi, kẹ́ tẹjú mọ́ kí lẹ rí lójú wa, kí lẹ rí lójú àwọn méjì. Yes o. Ṣé má pàrọ̀ fún yín? Beautiful dancers. Oh my God. Ó yẹ ṣe weekend fún wa now. Yes o, ẹ fún wa 10k now. 20k, 20k now. Yes, 20k. Yeah, yeah. Torí pé mo ti kó wọ̀ jẹun, bí mo kó wọ̀ náà jẹun, ẹ̀ méjì lẹ́jọ́ fáìnì. Bọ̀ mo kó wọ̀ jẹ gan, ṣé ti yẹ? Bọ̀ máa ṣe fún yín. Pé kí n má ṣe weekend fún yín, mo gbọ́dọ̀ má ṣe. Bóyá pé àkáǹtì. 80 53 66 01. Èmi mi ò lè sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀, mi ní máa ṣe fún yín. Ṣé mo ṣe àbí mo ṣe? Ẹ ṣe gan. Kẹ́ni náà gbé. Àgbọn ló náà, ṣé àgbẹ̀ náà lè náà ń gbé? Àwọn bá mi sọ̀rọ̀ ni. Ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Wálé, má ṣe fojú di wọ́n o, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o, ìbejì ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, kò ń ṣe mí ní fàjìyẹ, ìbejì ọmọ àdúgbò. Ikọ̀ táìmù tó ń bá mi sọ̀rọ̀ yìí, ó kàn kó tí mo ṣe lọ́wọ́. Hello, sir. Hello, sir. Good afternoon, sir. Yes, sir. This is Taiwo. My name is Kenny, sir. Ṣé wà? Yes, sir. Kí mo lè ṣe fún ẹ? Ẹyẹ gbọ́dọ̀ orí kó sọ fún tàbí wí kí ló ń lójú yín. Thank you, sir. Thank you, sir. Thanks for the compliment, sir. Sir, ṣé wàá believe pé ojú tó fine kò tí jẹun látàárọ̀? No. Come again. Ó tọ́jú sá o. Àti jẹun kò sówó kankan lọ́wọ́ wa, sir. Ṣé bẹ́ẹ̀ ṣe báyìí sọ pé Nàìjíríà lè tó ẹ̀? Kò possible fún Nàìjíríà ṣe lè tó kí rí má ti jẹun. Kí má béèrè yán láti fún yín. Nàìjíríà dọ̀dọ̀ wa, sir. Kò sẹ́ni tí. Ẹ dákan. Ó pè, sir. No. Owó nǹkan ní àti jẹun òkè. 80 Okay. 53 Okay. 66 01 64. Táíwò Olúwatóyìn.
Excuse me, sir. Okay. Can you slap yourself? Kẹ́ gbára yín létí, sir. Come again. Ó ní pé kẹ́ gbára yín létí. Fún báyìí ṣeré yìí. So ní pé ṣáyé ṣe ní abẹ́ ilẹ̀ ń ṣáyé. Ẹ wà kó sọ owó tí mo fún yín. Mọ́ ìmí ọgàn twins ni wọ́n. Jẹ́ kí n fún yín lówó. Jẹ́ kí n máa tọ́jú yín ní twins ní ọkọ̀ bẹ́ẹ̀. Ṣé wàá pèsè? Ẹ yá wèrè ní. Nọ́sẹ̀sì wèrè. So ẹ gbàgbé pé mo ṣe múra ọ̀ so yahoo guy lè ṣe ti yé. Inú ilé ni mo wà tí mo ti ń gbáriwo ní ẹ̀yin lókè ẹ̀yin nísàlẹ̀ gbogbo àdúgbò ìbejì ìbejì kan máa disturb everybody. Mo jẹ́ kẹ́ máa ṣe báyìí. Sótórí nọ́ọ̀sì rẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀wá ìrẹ̀ ìṣẹ́. Ọlọ́run jẹ́ kó rí ẹ gbàbọ̀dé o. Lọ́wọ́ tó rí ẹ bá fẹ́ gbàbọ̀dé kó gbàbọ̀dé. Èmi ò ṣe gbójúlógún tó fi rẹ̀ fún ṣìtà jẹ èmi ṣiṣẹ́ báyìí mo fi balẹ̀ ni. Agbo lèmi ń tà lórí ìtàkùn. Ẹ jẹ́ àgùntẹ̀wẹ̀. Ẹ jẹ́ kíní wẹ̀jọ́ ibo ló ti wà ń bẹ̀ torí kò yé mi o. Má ṣe fojú di wá. Má ṣe fojú di wá o. Má ṣe fojú di wá. Má ṣe fojú di wá o. Das gbogbo ta ìbejì ọmọ àdúgbò. Das gbogbo wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o. Ìbejì ọmọ àdúgbò. Ìbejì ọmọ àdúgbò. Ìbejì ọmọ àdúgbò. Das gbogbo ìbejì ọmọ àdúgbò. Das gbogbo wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o. Ìbejì ọmọ àdúgbò.